tọ́ ẹ̀yin èèyàn gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa Kẹmi Apesin táwọn èèyàn mọ̀ sí Kẹmi tí àbí àǹtí Sidi ti sọ̀rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó bani lẹ́rù jọjọ tó tún bani nínú jẹ́ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí. Pàápàá jùlọ èyí tó ṣẹlẹ̀ nílùú Eruku ní ìpínlẹ̀ Kwara lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Òṣèré yìí ní ìbànújẹ́ ńlá ló jẹ́ fún òun bí kó wá ṣe ń gbé nínú ìbẹ̀rùbojo lórílẹ̀‐èdè Nàìjíríà. Sì rọ àwọn oníṣẹ́ ńlá bì kí wọ́n jọ kí wọ́n dáwọ́ rẹ̀ dúró. Tí wọn ò bá tiẹ̀ ní dáwọ́ rẹ̀ dúró kán lọ máa báwọn olóṣèlú wa kán fáwọn mẹ̀kúnnù sílẹ̀. Sidi ní kí wọ́n jọ kí wọ́n lọ bá àwọn jẹgúdújẹrá tó ń jẹ orílẹ̀-èdè run. Kí wọ́n fi àwa tá ń sáré sọ́tún sáré sósì ká balẹ̀ jẹ́yàn sílẹ̀. Kí èèyàn gbọ́rọ̀ láti ẹnu àǹtí Sidi kẹ́ ẹ jẹ́ ká mọ̀ kàn tẹ́yìn rí sí ọ̀rọ̀ yìí ní abala àríwísí ìyẹn comment section. Ẹ dákun ọmọbìnrin bó Nàìjíríà lọ báyìí gbogbo rẹ̀ ti wá dójú fún yàn báyìí gan. Nígbà wọn bá wá pa gbogbo wa tán ẹ dákun ta ni ó kù tí ọjọ́ lè jọba, ta ni ó kù gan tí ọjọ́ ọmọ Nàìjíríà. Mo wo fídíò kan, fídíò sì ń bà mí jẹ́, ó lè jẹ́ ìyá mi, ó lè jẹ́ anybody náà ní ọ̀sẹ̀ lè sí. Ọlọ́mọ mọ̀ jẹ́ kí bí ó bà wá kú, ọlọ́mọ mọ̀ jẹ́ àsọkún o. Mo wá ń sá kéèyàn kò lè rẹ̀ fẹ́ lọ sin Ọlọ́run kó sì gbàbẹ̀ kú. Ẹ̀dá mi bandits, abeg now, leave us, leave the girl alone, abeg, leave everybody. Face the government now, kill the government. Ẹ máa wọlé káwọn ọmọlẹ́yọ kọ̀ọ̀kan, àwọn wọn ní private jet, we no get anybody. You no fit fight, lè jà. Wàláì mo serious mo ṣe wáyé. Inú mi bàjẹ́. The woman is sad inside. I dey sad. And they creak it up and down, they kill everybody. Bandits, abeg. No kill us again. Government ẹ máa pa government lẹ́yọ̀kọ̀, ẹ máa pa gbogbo wọn, ẹ jẹ́ wọ́n ti gbádùn tó. They don't enjoy money now. We no enjoy anything now. We dey suffer. Abeg na wàláì ọ̀rọ̀ yìí ti sú mi tí ẹ lè jẹ kankan látàárọ̀. Orí mi sáà ń gbóná ni. Fídíò ìyá àǹtí mi wò, wọ́n jẹ́ ìyá mi.